Lizzy Anjorin ti sọ àṣírí táwọn ènìyàn mọ̀ nípa rẹ̀. Èèyàn ńlá ni Lizzy o. Kí ló sọ? Gbogbo ẹ̀ láyàn nànà yín nínú fídíò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yìn wọ̀ ni. Ayé kò mà ní ríde wa. Lizzy Anjorin iyùn nínú show rẹ̀ ó ṣàlàyé ó ní pé ẹ má fojú lásán ẹ má fi wò ó bóun ṣe wà yìí gbogbo ẹni tó bá ti ṣẹ̀ òun lòun máa ń mú orúkọ wọn lòun máa ń lọ béèrè lọ́wọ́ bàbá ẹ ti mọ bàbá tí mò ń sọ èmi ò mọ bàbá tí ń sọ o ṣùgbọ́n ṣàlàyé ó ní gbogbo àwọn tó ṣẹ̀ òun pátá lórúkọ wọn ti wà nílẹ̀ pé òun sì máa ń béèrè bó bá ṣe ń lọ lọ́wọ́ tó rọ́ máa àgbà lòun. Àwọn ènìyàn tí wọ́n ní ọmọ àgbà kódà ó ní pé Ìyábọ̀ Òjó orúkọ ó ní kí lẹ lérò pé ó fi ń ṣẹlẹ̀ tóun fi ń rí ṣe. Lizzy Anjorin sọ̀rọ̀ ilẹ̀kùn tẹ́ ẹ bá fẹ́ gbọ́ wìnrìnwín lẹ́nu rẹ̀ ẹ lọ péèjì rẹ̀ èmi kọ́ ní sọ.